tẹ́ bá mọ̀ dáadáa eṣinṣin ò kí ń kọjá pẹ̀lú bàbá wa Ilé Ifẹ̀ yẹn kó má yàn tó bá sọ fún òun ló máa dákẹ́ nísìn aláwọ̀láwàlá pọ̀tà. alẹ́ mi gan dúró pé Almaroof ti falẹ̀ ya pẹ́rẹpẹ́rẹ. ọba Ìbàdàn àṣẹ rẹ̀ ò dógùn mọ̀sán gẹ́gẹ́ tí mi likewise ọba Ògbómọ̀ṣọ́ àṣẹ rẹ̀ kò lọ́yọ̀ Aláàfin. wọ́n máa ń dà Nàìjíríà the same òfin lájọ ń lò lórílẹ̀‐èdè Nàìjíríà òfàṣẹ ọba Ìlọrin kò govern Òru. Anyhow, because it's not a king, he's a religion leader ni òkè ìṣọba but òun ni chairman wọn, are you getting it? And gbogbo àwọn ìdí Kwara State òun ni olórí àwọn tó head àwọn ọba tó ń lo ìlúláwà ní àtàwọn tí olùláwà ní gbogbo wọn ló wà bẹ́ẹ̀. But the problem in this. ẹ má bínú Kọ́lá ẹ ń jẹ́ kó yé wá sí pé Emir Ìlọrin òun ni olórí gbogbo ọba tó ń lo láwàní àti ọba tó ń dé adé ọba. Emir ló lórí gbogbo wọn. Yes, like bí Ládọjà ṣe jẹ́ ti Ọ̀yọ́ State tí kí lórúkọ ẹ̀ tí kí wọ́n ń pè máa yí ọba Àkókó that is Ọlọ́wọ̀ tó fi jẹ́ gbogbo. Kábíyèsí ọba Ọ̀wọ̀ ẹ má bínú pé wọ́n sọ wípé kí náà pé máa yí ẹ̀yin kọ́ ẹ má bínú. Ọlọ́wọ̀ fọwọ́. Yeah. So ọba kí lórúkọ ẹ̀ bọ̀ tí nǹkan tó ń ṣe wọ́n níbẹ̀ ni pé they know how powerful Aláàfin is. Visiting there is like a threat to them. To Emir. Yeah. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn? To Emir. Lọ́nà wo? Kò yẹ kó rí bẹ́ẹ̀ bí ọtí nǹkan tó ṣẹlẹ̀ ni pé Aláàfin gan fúnra ẹ̀ ó ti tààrà ẹ̀ fún wọn already. Yeah, because tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ẹni ọba bá lọ síbẹ̀ kò sí ọba tó ní ẹnu láti sọ̀rọ̀. Kéèsì owó ọba yẹn ọba Ajẹ́bà yẹn was actually resolved last year nígbà tí wọ́n lọ bá Ọọ̀ni tí wọ́n explain for Ọọ̀ni and it was resolved why tí wọn ò jáde ńgbà yẹn kan sọ̀rọ̀ why tí wọn ò lè jáde kan sọ̀rọ̀ but nígbà táwọn ọba tá a ní nílẹ̀ Yorùbá àwọn ọba kọ̀ọ̀kan tí wọ́n ti lọ tara wọn fún tó máa déwájú Zulubangbari tí wọ́n á kúnlẹ̀. Irú Aláàfin èèwọ̀ Aláàfin kò máa kúnlẹ̀ why tí wọn ò fi ní máa question ẹ̀. Lọ́rọ̀ rẹ̀ o. Ọba Ẹdẹ náà lọ síbẹ̀ sọ̀tẹ̀. Kọ́ńkúnlẹ̀ gbogbo wa dẹ̀ pariwo lọ́dún náà ní last year kan ló ṣẹlẹ̀ yẹn àbí. You go there dey bow. Sasọ ipò máa lẹ́yìn. Zulubangbari yẹn kò lè mọ how powerful Aláàfin is because Aláàfin ti subdue power ẹ̀ fún. Wọ́n ló jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀. And bí Ìlọrin ṣe wà yẹn ìyọlẹ́tì tó lè yọ wá kó tó lè yọ Yorùbá kúrò bẹ́ẹ̀ ni pé tó bá yọ Kwara kúrò nínú Ìlọrin wọ́n fún àwọn Kwara ní state wọn wọ́n ṣe yọ bí Kogi ṣe kúrò lára wọn. Kán fún Ìlọrin ní state pé kán káwọn mọ́ north kán wá mú gbogbo àwọn ìlú tó kù ní Kwara. North ni wọ́n wà tẹ́lẹ̀ wọ́n ti ka gbogbo wọn yẹn yọ. North náà ti kà wọ́n. Láti 1991 ni wọ́n ti ka àwọn north. Tán bá wá sọ wípé wọ́n ń ṣọmọ Yorùbá ṣe rí wípé wọ́n lẹ́bi báyìí. Wọn ò lẹ́bi so nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn nǹkan tí ṣe rí gbogbo nǹkan tí Zulubangbari yẹn ṣe ni pé ó mọ̀ pé agbára pé àwọn ọba Yorùbá kọ̀ọ̀kan wà tó yẹ pé ok ṣe bọ́ọ̀ ni máa ń lọ sí area bẹ̀rẹ̀ wọn ò ṣe sọ bọ́ọ̀ ni ò yá tọ́ọ̀nì lẹ́tọ̀ èdè ọ̀sẹ̀ tàbí tọ́ọ̀nì ìjẹ́ ti gba pé yunifásitì ní yunifásitì ní Kwara State. Ọ̀sẹ̀ why they don't question àwọn ọba kankan lọ síbẹ̀ ni why tí wọ́n ṣe question àwọn ọba yẹn tó jẹ́ pé Aláàfin nìkan ló ń question. Ọba Adéyẹmí lọ ní tàlẹ̀ náà wọn ò ṣe question Ọba Adéyẹmí. Tó jẹ́ Ọba Adéyẹmí àná wọ́n lọ bẹ̀ àbí? Yes. Nígbà ayé wọn kò dẹ̀ sí wàhálà. Yes but nígbà tó jẹ́ pé kí lórúkọ ẹ̀ Aláàfin fúnra ẹ̀ gangan kó ti tara ẹ̀ lọ́pọ̀ fún wọn. Then àwọn ọba tó yẹ kó dúró pẹ̀lú tí wọ́n máa fún ní strong backbone gangan fúnra ẹ̀ kò sí bẹ́ẹ̀ mọ́. Wọ́n ń ṣe kí lórúkọ ẹ̀ the traditional council tó wà ní Ọ̀yọ́ State ó jọ rẹ̀ torí pé òun ṣe àmọ́ ó lòun ò ṣe mọ́.
so nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ sí yìí tó má tẹ̀ fẹ́ sọ pé wọ́n fẹ́ back ẹ̀ up ṣé ẹ rò pé anybody máa fẹ́ back ẹ̀ up wọ́n á kàn fojú wo ní pé ṣé bó kì í ṣara wa kò tí ì rí so the issue ni pé a kàn sọ pé àwọn Yorùbá Ìlọrin gbogbo àwọn Yorùbá Ìlọrin yẹn wọ́n ti fi religion wọ́n ti fi colonize wọn even táwọn tó wà Kwara religion Islamic religion wọ́n ti fi colonize wọn. ọ̀rọ̀ òye wọn mọ́ lọ títí o. tẹ bá gbà nígbà tó bẹ̀rẹ̀ sí kọ́kọ́ àtàkùn. tẹ bá rí bọ́yẹ̀ NBF gan wọ́n máa ń hùwà bí àwọn northerner you see. nígbà tí Yorùbá bá ń jẹ́ Nàìjíríà ọmọ Yorùbá tó ń sọ ní Nàìjíríà ṣé Nàìjíríà jẹ́ orúkọ Yorùbá ni nígbà tí Fúlàní ọkùnrin tó bá ti fẹ́ ọmọ Yorùbá obìnrin tí Fúlàní obìnrin tó ti fẹ́ ọmọ Yorùbá ọkùnrin. God bless you. Wo lẹ́ẹ̀kan yẹn dádì mi kan pè wọlé brọ́dà mi kan pè wọlé tán ní ká má máa sọ wípé Fúlàní Yorùbá èmi náà mo accept ṣùgbọ́n èèyàn mi kan wá kọ kọ́mẹ̀ntì kan tí mo pin ẹni yẹn ní kò sígbà tí ò ní ṣẹlẹ̀ bá intermarriage torí Fúlàní ti ń fẹ́ wa lọ́kọ àti ń fẹ́ ra wa lọ́yẹ̀ wọ́n ti ń bímọ fúnra wọn. bí a ṣe ń sọ̀rọ̀ yìí àìmọye wọn ló wà ní Ọ̀yọ́. ẹ worú lady tó jẹ́ actress yẹn Ṣótáyọ̀ Gàgà ṣé a mọ̀ wípé northerner ló fẹ́ emir kan ló fẹ́ níbi ibẹ̀. yes now. ó dẹ̀ ti bímọ nísìnyí ní ọjọ́ iwájú tó bá bí ọkùnrin àbí ẹni ṣé mọ̀ wípé ọjọ́ iwájú báyìí sì ṣé òní ṣe Fúlàní Yorùbá àbí Haúsá Yorùbá. wọ́n nǹkan tó máa ṣẹlẹ̀ náà nìyẹn náà because nǹkan nígbà tá a bá ń sọ̀rọ̀ nígbà tá a bá ń sọ̀rọ̀ wípé àwọn Fúlàní Yorùbá ti wà àwọn Fúlàní Yorùbá ti wà a máa sọ pé irọ́ ni kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti pọ̀ wọ́n pọ̀ wọ́n dẹ̀ ti orúkọ Fúlàní nígbà tá a bá tó máa sọ pé Najimu Babatunde. Even gan nílẹ̀ Yorùbá wa gangan àìmọye tó jẹ́ mùsùlùmí tó jẹ́ wípé gbogbo orúkọ tó ń jẹ́ kò ń ṣorúkọ Yorùbá orúkọ àwọn Saudi ni àwọn gan tó dẹ̀ ń jẹ́ orúkọ yẹn ìtumọ̀ orúkọ yẹn wọ́n mọ̀. wọn ò mọ wọ́n yín nǹkan tó bá ṣẹlẹ̀ ó ṣe wọ́n ti fọ́nká wọ́n wà ní Kogi wọ́n wà nínú Ọ̀yọ́ wọ́n wà ní Ẹdẹ wọ́n ti fọ́nká. ṣebí ẹgbẹ́ ọlọ́fàgbà ọba ọ̀fàgbà ẹ̀ tó sọ pé kò sẹ́ni tó lè lé Fúlàní lẹ́dọ̀ àwọn. bẹ́ẹ̀ni ó tọ́ ni. kò tí ẹ̀yìn. Ìwó ọba Olúwo ló sọ bẹ́ẹ̀ Olúwo ló ní gbogbo Fúlàní tó bá lé ní every part of Yorùbá land Ọlọ́fà náà sọ bẹ́ẹ̀ Olúwo sọ dáadáa wípé ẹni Fúlàní tó bá lé kó máa bọ̀ ní Ìwó. Ọlọ́fà ọ̀fọ̀fà náà sọ bẹ́ẹ̀. ọ̀nà tún sọ adẹ̀rí ṣe bá rí Ọlọ́fà náà tó dẹ̀ kó lọ sọ́dọ̀ ẹ̀mí àtọ́nkúnlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ni. nígbà tí ọba Ẹdẹ bá ń lọ sí Èwo lọ́ba Ẹdẹ first class king Yorùbá king tó lọ ń rá bàbá níwájú tí Aláàfin Ọ̀yọ́ lọ ń rá bàbá tó lọ ń kúnlẹ̀ níwájú Yorùbá. so àwọn náà gbogbo láti tara wa lọ́pọ̀ fún wọn. ìyọ́lẹ́tì tó lè free Yorùbá kúrò nínú bẹ́ẹ̀ ni pé tí Kwara bá dá tán bá yọ Kwara kó lára Ìlọrin tí Ìlọrin dá lọ tó ń gba state wọn tó ń dẹ̀ fún wọn yìí bí Kogi ṣe lọ. nǹkan tó lè fún wọn ní freedom nìyẹn àìjẹ́ bẹ́ẹ̀ ṣe rí gbogbo Fúlàní attack gbogbo ẹ̀yẹn bẹ́ẹ̀ rí pé wọn ò attack wọn nù lọ́rin. gbọ́n attack wọn nù lọ́rin ṣe rò pé àwọn èèyàn pariwo síta. wọn ò lè attack wọn nù lọ́rin yèyí dára. wọ́n yìí máa àtáàkì wọn má jẹ́ àsọ bẹ́ẹ̀ ṣé wọ́n àtáàkì ara wọn ní Sókótó ni níbi tí bàbá wọn wà ṣé wọ́n ń para wọn nínú Sókótó ni. ẹ jẹ́ kí n sọ nǹkan tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ fún yín because there was a memo I read about the Zulu Gambari last year that he actually knows. nǹkan tó jẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀ nìyẹn but from the rights journalists tó sọ̀rọ̀ nígbà ẹ̀ that was like last year March. The journalist was saying they're supposed to get Zulu Gambari arrested. Are you getting it? Because those who that flew inside tomati dé anywhere somebody tomati dé anywhere but wọ́n sọ fún wọn pé wọ́n gba sharia tó bá ti gba sharia lọ wọ́n pa wọ́n lọ.
wọ́n ti fẹ́ declare ní ìgbà ayé Buhari ni wọ́n ti fẹ́ declare Nigeria as a Sharia country. Yoruba Nation movement pẹ̀lú Biafra ló stop agenda yẹn. It was during that Buhari no fẹ́ declare Nigeria as a Sharia country. Wọ́n fẹ́ Islamize in Nigeria. But Yoruba Nation dìde and it was gbogbo wa lárí bóyá ẹ̀ ọ̀tí gbà yẹn. Bẹ́ẹ̀ ni Biafra náà ṣe ti wọn kíní yẹn ló sún wọn lọ́wọ́ kí tó ṣe stop ẹ̀. Ìgbà yẹn ni Buhari ti fẹ́ ṣe. So, ibi tí wọ́n dẹ̀ ṣe dé sí báyìí, ṣé ibùkún tí aláàbá fẹ́ ṣe kankan pé òun fẹ́ gba jẹ́balẹ̀, ó gbúdọ̀ kọ́kọ́ unite gbogbo àwọn Yorùbá ilẹ̀ Yorùbá kọ́kọ́. Pẹ̀lẹ́lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí báyìí, ṣáláàfin gan ti padà lọ jẹ́ bàbá bẹ́ẹ̀. Ó máa le fún wọn, ó máa le fún Ọọ̀ni òrìṣà nìkan láti dá jájá yẹn. Ṣé nígbà tí àwọn méjèèjì ò gbà fúnra wọn báyìí tí gbogbo ọba tán pé yẹlẹyẹlẹ lẹ́yìn wọn. Ká ní Aláàfin dúró, ó sọ k'Aláàfin dúró, kí Ládọjà dúró, kí gbogbo àwọn bàbá irú ọlọ́gbọ̀n yẹn. Gbogbo wọn kọ́ dúró. Wọ́n dúró tán. Kálá tó dẹ̀ ní o, k'Aláàfin dúró báyìí, kí Ọọ̀ni dúró báyìí, Olúbàdàn, Ọlọ́wọ̀ Ọ̀fọ̀wọ̀, Ẹlẹ́kọ̀lé, Ewé Ọ̀fadó, Èdèjì Ọ̀fà Àkúrẹ́, gbogbo àwọn ọba yẹn kọ́ dúró ti Lagos State kí gbogbo ó kú bàbá lẹ́ni káwọn ọmọ wọn gan ká máa dún lọ bí wèrè káwọn gọ́fìnà wá kí gbogbo wọn dúró wá ẹ̀kan yìí máa jìn. Ìwọ náà ó lè bá wa kó sínú wọn. Àwọn gómìnà Kwara ò kí ń bá the rest of Yorùbá land governor ṣe. Because not wọn so nǹkan tó wà fẹ́ tí wọ́n gangan nìyẹn kò tiẹ̀ because anybody tó bá máa appoint as governor bẹ́ẹ̀ Ṣúgà Bàrí máa make sure pé Fúlàní ọ̀rẹ́ tó ní táwọn lè control ni. Ẹ ṣe gan ni ẹ má bínú ẹ ṣeun ọ̀rọ̀ tó ń sọ ló make sense àti wà carried away ẹ ṣe kọ́là wa God bless you sir ó yá à ń gbọ́ yín lórí TikTok ẹ ṣeun à ń gbọ́ yín. Yes sir ẹ káàbọ̀ sórí ètò. Báwo ni mo ṣe máa fi yín pátá ni mí tí mo fẹ́ fi yín pa àtètò àtèmí ẹ̀yin lẹ́ni wá ẹ má bínú a ní láti pín ire ká láre bí ọmọ lọ́fà mọ́jọ ni ọmọ abíṣu jókòó. Ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. Àmín. Àti bàbá tó ń sọ̀rọ̀ tán yẹn náà ọlọ́jẹ́ ká ní gbogbo apẹ́. Ìran àké ẹ má gbọ́ ọba ìpínlẹ̀ àwọn bá wa lọ́jọ́ yọ̀ àwọn náà ti para wọn fún lọ ọba fún bàbá tí kò pẹ́ ni wọ́n kàn ń dábàá ń tẹ̀ fún Ọ̀yọ́ irọ́ ni wọ́n á mọ̀ fáwọn ọmọ gbogbo tí ó wọ̀ Ọ̀yọ́ láyé gbogbo làwọn bàbá wa ti fi wọn ẹ má bu ọba àwọ adé ìsìn gbogbo tẹ̀ ń sọ fún ọba rẹ kìíní kan ẹja ká wọ ọmọ Ilé Ifẹ̀ àtọ̀yọ́ àtẹ̀gbá àti ẹ jẹ́ ká ríra wa lẹ́yìn ọ̀kan ṣoṣo káwọn ọba yẹn fún ọmọ ẹ̀wọ̀n tí wọ́n wá sí gbogbo wàhálà ṣẹlẹ̀ social media àwọn ọmọ ẹ̀kọ́ là ń fà ó ní ọ̀dà sí tábẹ́sì lẹ́yìn wa àjùmọ̀ lọ àjùmọ̀ bá lọ ìlú ọba lọ. Bẹ́ẹ̀ni. Báwo ọmọ tá a jọ mọ̀ lú àwọn tá a jẹ́ fẹ̀ tá a jọ yọ tá a jẹ́ gbà àwa gan la àìsàn wọn dáadáa Yorùbá àkó ẹnu kẹnu wá kò. Tá a jọ mọ̀ wọn bá ti kúnú ṣe báwọn ọmọ wọn náà náà máa rán jáde nílọrin àwa náà láà àtàkì wọn. Ó yẹn wá kó wa àwa mọ̀. Ẹja máa fi àwọn ọba ṣe ẹja pé táwọn ọba kò bá ti sọ fún ẹ ẹja wà láàyè. Káwọn gbalẹ̀ Yorùbá gẹ́gẹ́ ìyàwó ilé tó kù yẹn gan gẹ́gẹ́ káwọn kọ̀ fi sí. Tá a bá ti sọ̀kan yẹn náà láàlè rí ìjà tá a bá sọ̀. A lè jà kankan. Ẹ jẹ́ káwọn ọmọ ìlú ṣọ̀kan kẹ́gbàá ṣọ̀kan kí Ìbàdàn ṣọ̀kan kí Ìjẹ̀bú ṣọ̀kan kí Èkìtì Oǹdó Lagos gbogbo ẹ̀ ká dúró wámúwám. Ọ̀kan ká wá wo ẹni tó wàá fèsì wa àáfàá lè mi èmi àáfàá lè mi mú kéwù. Wọ́n ti bá wá kó wá lè kéwù gbàgbé ilé mi lè kéwù gbàgbé ìran mi. Oh, I'm happy to hear this. God bless you, Baba. Ìwọ́n wà aṣọ kó dà wọ́n wọ iná báyìí
pé ìran mi ìran ẹlẹ́bọ ni o wọ́n bá àlàyé lè gbọ́ o sí iná yẹn mo fẹ́ wọ náà yẹn. Ọlọ́run ṣe àṣẹ. Alákọ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ kò sí ní jẹ́ sẹ̀ríà lọ tá a bá ti lè gba iye sẹ̀ríà lọ yẹn Fúlàní ò ní kọ́ńkà wa. Fúlàní ò ní ara mi ìta fẹ́ dá. Gbogbo Mùsùlùmí ilẹ̀ Yorùbá ṣe ń gbọ́rọ̀ ọlọ́gbọ́n lára ìkan lára wa gbogbo àwa Mùsùlùmí òdodo. Right on, brother. Fúlàní ò ní sákèjì kankan lábẹ́ lò fún wa lágbára tó a kò bá àwọn súnmọ́ tó kò lágbára tó a kò ní nǹkan kan tó a ṣùgbọ́n wọ́n ní kíní kan ẹ̀sìn náà náà fi lè kọ́ńkà wa. Tá a bá ti gọ̀ fún wọn bí ẹ̀sìn tí wọn fẹ́ ẹ̀sìn náà náà fi gbà lọ́rin kò sí nǹkan kan ṣe pọ́n lè kọ́ńkà wa náà. Tá a bá sì wo má ṣe gbà lọ́rin náà ilé Ọ̀yọ́ yìí náà ló fà Ọ̀yọ́ yìí náà ló kún Fúlàní lọ́wọ́ àti tá a bá ń tara wa ló kún Ọ̀yọ́ rí nígbà tí ìwọ́n dààmú tó dàrú fún ẹyẹyẹn náà sọ lóògùn. Àwọn bàbá wa yìí náà ló ń tara wọn ló pọ̀ àti nítorí àtẹnu jẹ. Tá a bá fẹ́ kó taná fúnra wa Ọ̀yọ́ àwa náà ìran Ọ̀yọ́ ni mí àwọn bàbá wa náà tara wa àwọn náà fà wá sọ́dọ̀ Fúlàní. Mélòó Fúlàní ṣé Fúlàní tó gba Yorùbá abẹ́ẹ̀mí ti jẹ́ Yorùbá ni Yorùbá Èkìtì Yorùbá Ìjẹ̀ṣà Yorùbá Ẹ̀gbá Yorùbá Ilé Ifẹ̀ Yorùbá kìíní wọn Fúlàní mélòó Fúlàní. Wọn bàbá wa náà látẹnujẹ ìran Yorùbá ẹja tó wọn fẹ́ ṣọ̀kan. A fẹ́ràn owó ju akíkanjú lọ àwọn bàbá wa sì sọ̀lẹ̀. Tẹ́ ẹ bá rí ìran tó pọ̀ ní sọ́jà jù ní Nàìjíríà ìran Fúlàní ni o. Bẹ́ẹ̀ni. Ẹ̀jẹ̀ káwa náà máa fi yan gàn bí ọmọ mi jagunjagun kan bẹ́ẹ̀nù náà. Ṣé ẹ rí tí oníjagunjagun yẹn ibi tí ọ̀rọ̀ yẹn ti wọ́n sìn ni wípé tó bá jẹ́ pé láyé ìgbà kan ti tẹ́lẹ̀ ni mo a ní jagun nínú ìran fámìlì tèmi gan a ní ṣùgbọ́n jagunjagun ayé ìsìn àwọn tẹ́rọ́rìsì ti ajáàkì àwọn àmì wa o ìṣe ni wọ́n dẹ̀ ń pa òríjìnà ọmọ ọkọ jagunjagun ilẹ̀ Yorùbá ilẹ̀ Nàìjíríà o. Èmi kò lè bẹ àwọn brothers mi kọ́ lọ́jọ́ yìí torí èmi ò lè fẹ́ mi wọ́n ṣòfò. Báwo la dẹ̀ ṣe fẹ́ wá ṣe báyìí sìn? Àwọn náà gbọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn kan ń bẹ lábẹ́lẹ̀ nù ìran Yorùbá ló ní àbòsí láyé. Tẹ́ ẹ bá wo ọ̀dà wa ìpọ́n wa dájú wa Sunday Igboho tó jáde. Yorùbá máa sọ lẹ́yìn pé àwọn iye alágbára tó ju Sunday Igboho lọ nílẹ̀ Yorùbá àwọn olórí. Ẹnì kan jáde. Ẹ máa gbọ́ alágbára tí ó fi dájú tí fọ́n bá ṣe pé ẹ máa gbọ́ wọ́n ní tí bá ṣe pé tí bá ṣe pé báyé ṣe rí àwọn tó ju Sunday Igboho lọ nítorí ẹ̀kú àwọn tó ju máa yẹ kí dájú. Ẹ bóde. Bàbá wa Gani Adams lẹ́nu tí Sunday Igboho yìí ṣe ní Nàìjíríà yìí wà ní àtìlẹ́yìn nílẹ̀ Yorùbá wa yìí ṣé bàbá Gani Adams ò ti ṣe èmi ò bú ẹnì kankan o ṣùgbọ́n àkànmọ́ ẹ má máa já gbénu lé fọ́ǹbù mọ́ tó o bá ní agbára jáde fi ran ìran rẹ lọ́wọ́ wọ́n fọ́ǹbù lẹ́yìn. Yorùbá máa ń jà Yorùbá máa ń jà kó sínú wọ́n máa ń já jagun ló gbà káàkiri gbà tó o bá ní lágbára fún ìfọ̀ ẹ̀ka àwọn èèyàn máa gbọ́ lágbára. Ẹ wà ní Sunday ẹ fẹ́ lówó ni mo lẹ́ni tó ti lówó fún tó wá fẹ́ ní ara rẹ lẹ̀ ẹ̀yin tẹ̀ sí ń pera yín lálágbá tẹ́lẹ̀ láfẹ̀ẹ́ rí ẹ lọ. Wàá máa gbọ́ fẹnu wú géètì irọ́ ló ń pa ebóun ti ẹ̀bọ́ síta tó bá rọrùn fún ẹ ìwọ náà wàá fẹnu wú géètì kárí. Ọgbọ́n dà wá láàmú fọ́ọ̀rù. Ọgbọ́n ìpọ̀ jù àná ọgbọ́n ìtì pọ̀ jù tọ́gbọ́n bá ti pọ̀ jù ìmọ̀ là ń padà sí. Ẹja máa gbọ̀ ká máa gbọ́n ṣùgbọ́n Yorùbá gbọ́n o ọgbọ́n pọ̀ o Yorùbá ní ẹ máa gbọ́ o Yorùbá ní ó tọrọ pé ọ̀ní ṣubú dànù o ọ̀ní ṣèkéné kan o ọ̀ní ikú kí wọ́n lè fẹ́ kẹ́ kú kò sí kò láyé Yorùbá bá jí láàárọ̀ ọ̀ní jáàmù ọ̀ní ṣòfò ikú wa lè fẹ́ kẹ́ kú. Ẹ ṣe God bless you baba kí a lè tún gbọ́ tẹlòmíì náà. Ọlọ́run wá pẹ̀lú wa àti ìyálẹ̀ Ọlọ́run ní jẹ́ kó ní Ìdá ẹ̀kálẹ́ sà ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀kọ́ àtàárọ̀. Inú mi dùn tí máa ń gbóhùn yín. Ẹ̀yà thank you sir. Torí nǹkan tó yẹ kí ni màá dùn ni pé
ẹ ti jẹ́ káwọn èèyàn mọ bó ṣe ń lọ. Ọlọ́run kó sí inú àwọn èrò pé ilẹ̀ ń sọ̀rọ̀ ní wọn pé kì í ṣe ilẹ̀ ń sọ̀rọ̀ wọn pé Ọlọ́run ló ń gbẹ̀jú yín sọ̀rọ̀. Mo fi títóbi Ọlọ́run. À ń gbọ́ yín o. Ìyá bí a nẹ́tíwọ́ọ̀kì wọn ti mọ̀ ní. Oyin jù. Lálẹ́ báyìí tí bá ti wọ nílé lálẹ́ báyìí màá kọ́ lọ YouTube. First kí ni màá kọ́ gbọ́. Tó mọ̀ pé máa drop ẹ̀. Ẹ ṣé, thank you sir. Àgbà ibi tí mo pé wúmà yìí Ọlọ́run rán wúmà yìí fún wa ni. Ẹ̀dẹ̀ wa ń pariwo fún gbogbo èèyàn. Ẹ wá ń pariwo lálálá pé ẹ má sùn, ẹ̀yin ọmọ Yorùbá ẹ má sùn. Agbára Ọlọ́run ò ní mú tó ń dùn ní Ọlọ́run ò ní pamọ́ yín lára. Agbára ògo Ọlọ́run. Àjọ Ọlọ́run àmà dé bá yín. Ẹ jẹun pẹ́pẹ́pẹ́pẹ́. Ẹ jẹ gbogbo àwọn ọmọ yín. Tí Yorùbá lè ṣe ń bọ̀. Sunday Igboho bàbá mọ ohun tó ń ṣe ẹgbàgbé ẹ má sọ̀rọ̀ ẹ má wulẹ̀ ẹ má yẹ ká láàdù ẹ Yorùbá lè ṣàn bọ̀ ẹ mo kàn tí mò ń sọ kì í ṣe pé kọ́ni ẹ má sọ jáde kì í ṣe eléyìí oṣù rẹ ẹnu mo mọ̀ kàn tí mò ń sọ Yorùbá lè ṣàn bọ̀ tó bá wá dé àṣẹ lẹ́yìn àmín agbárùkọ náà àmín Jésù àmín ẹ ṣé. Yorùbá Wuyì kọ́ ló wà níbí o. Sorry ẹ má bínú. Èyí dára kó èyí dára. Mo ń jẹ́ ayé. Ní Ọlọ́run àtẹ̀báyé. Ọlọ́run rántí yín ló jẹ́ kí n gbàgbé. Ọlọ́run rántí yín lọ́wọ́ ló jẹ́ kí n gbàgbé. Ṣé ní kan tí mo fẹ́ sọ? Ṣé rí àwọn Fúlàní yẹn àwọn Fúlàní àtàwọn Haúsá yẹn wọ́n ní ọ̀nà tó ń gbà wọlé ọ̀nà tó ń gbà wọlé. Mo léèyàn mi kan kì í ṣe pé bóyá wọn mo gbọ́ wọn sọ fún mi. Nǹkan tí mo mọ̀ dáadáa ni mi ìfẹ́ táṣìírí ẹni yẹn torí ó ní nǹkan tí mi àtẹ̀lé ẹjọ́ di ó ní ìdájọ́ di sí ìfẹ́ sọ síta. Ẹni yẹn ó ṣe fẹ́ ọkọ fẹ́ Fúlàní lọ́kọ́ lọ fẹ́. Nǹkan tó àwọn Fúlàní yẹn máa ń ṣe ni pé wọ́n á ṣe pé ṣèbí eré tí àwọn ni ṣèbí ẹ̀sìn àwọn ló ń ṣe ẹ fún níyàwó tó bá ti ń ṣe Christian ṣèbí Muslim lẹ́jọ́ ń kírun tó bá ti ń kírun o bá jẹranko ṣáà tó máa kírun tó wá fún ẹ níyàwó tíyàwó tó bá fún ẹ tó wáyé pé 3 million ló san lórí rẹ̀ níjọ́ tí ẹ bá jà tẹ́ ẹ̀ níjọ́ ní nǹkan kan ṣe papọ̀ mọ́ gbogbo owó yẹn ni wọ́n á dá padà fún ẹ gbogbo nǹkan tó fún yẹn ni wọ́n á dá padà. Kí ni wọ́n fẹ́ fà yẹn ni pé ọ̀rẹ́ mi yẹn wá lọ fẹ́yàwó ní ilẹ̀ Haúsá ó wá ní problem ó fẹ́yàwó yẹn kò tí ì di 2 months lọ ó ní ìlú kan tó mú lọ ìfẹ́ dárúkọ ìlú yẹn torí àwọn tó wá wò yín pọ̀ gan ìfẹ́ dárúkọ ìlú yẹn ó wá mú lọ sí ìlú yẹn gbàtó wá dé ìlú yẹn wọ́n rò pé after 2 months kẹ́yìn wá láìkẹ́ mọ́ ẹnìkan tó wá jẹ́ ọ̀rẹ́ mi yẹn òun gba Hausa dáadáa yẹn wá pé wá bá sọ̀rọ̀ ó bá sọ̀rọ̀ ó bẹ́ẹ̀ díẹ̀ kẹ́yìn ṣáà gbọ́rọ̀ sí ní ẹnu torí kẹ́yìn wọ́n ti wà ní páàkì tó fẹ́ wọ mọ́tò tí kẹ́yìn fẹ́ wọ mọ́tò tó fẹ́ pa sílùú wọn kẹ́yìn wá pé wá gbọ́rọ̀ sí ọ̀rẹ́ wa yẹn lẹ́nu ó wá pa àsílẹ̀ jẹ́ ẹbí pé bóyá pa àsílẹ̀ after 2 days kẹ́yìn pa sí ilẹ̀ Haúsá bọ̀bọ̀ rẹ̀ mi yẹn wá tẹ̀lé òun náà wá tẹ̀lé lọ ó wá lọ bá àwọn yẹn pé ìyá ọmọ yìí ló mọ̀ fún òun mọ́ owó tó yẹ ti ná over 3 million 3.something million torí ọ̀rẹ́ wa yẹn ó ti ń wáyàwó kò ríyàwó láti jọ yìí. Ẹ má bínú brọ́dà mi nítorí àsìkò wa ẹ bá mi ráǹdì ọ̀rọ̀ yẹn up fún 1 minute ẹ bá mi ráǹdì up fún 1 minute. ok kí wọ́n sọ ni pé ó wà lọ dágẹ̀ yẹn padà bó ṣe lọ dágẹ̀ yẹn padà ó lóun ò fẹ́ra wọn mọ́ so wọ́n dá padà fún wọ́n dá 3 million padà fún 3 million naira padà fún ṣe é bíi pé lẹ́gbàá tó ń dá 3 million naira fún padà fún ó tún wá lọ fẹ́ omi so kí ni wọ́n tà láti sọ ni pé wọ́n fi yẹn gé ní àti wa so wọ́n fẹ́ fi ẹ̀sìn yẹn
wọ́n ti fi ń wọlé síra wa lára ti pẹ́ tí wọ́n fi ń wo pé mùsùlùmí ni wá mùsùlùmí ni so wọ́n fi àwọn èèyàn wa àjọ ń bímọ fúnra wa so wọ́n á fi wọlé sí wa lára dáadáa. torí àwọn ní plan wọ́n ní hidden agenda kan ṣe é ṣe kò ń ṣe wípé bóyá